ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ ṣáà má sọ ọ́ dìjà. Òun ló gbẹnu àwọn olólùfẹ́ Bíọ́dún Òkèọwọ́ àti Jayé Kútì látàrí ọ̀rọ̀ tí Bíọ́dún Òkèọwọ́ sọ pé àwọn mọ́kẹ́tà wọ́n dẹ̀yẹ sí òun látàrí bí òun ṣe kọ̀ jálẹ̀ láti bá wọn sùn, tó sì jẹ́ pé àwọn eré tí òun ti kópa ribiribi wọ́n kọ̀ láti fi àwòrán òun sínú pósítà eré náà. Èyí tó mú kí iṣẹ́ tí òun fẹ́ràn sú òun àti pé pẹ̀lú bó ṣe ṣe gbogbo ẹ̀ náà tó, Ọlọ́run ti gbé òun ga. Èyí ló mú kí Jayé Kútì sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ pé òun mọ̀ pé oríṣiríṣi ọ̀dọ́ lẹ̀rù ń bà láti ṣe eré tíátà nítorí ohun tí wọ́n ti gbọ́. Ó wá sọ pé látìgbà tí òun ti ń ṣe eré tíátà kò sẹ́ni tó fi ìbásùn lọ òun kí wọ́n tó lò òun nínú eré àti pé òótọ́ ọ̀rọ̀ lòun sọ. Àti pé kò sí kí Júdásì má wà láàárín ọ̀pọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì ni àwọn tó jẹ́ ọmọlúàbí wà tí wọ́n sì mọ iṣẹ́ wọn níṣẹ́ wà nínú àwọn producers àti directors. Àwọn ní ọmọlúàbí nínú iṣẹ́ tíátà ṣùgbọ́n tí wọn ò ní jẹ́ kí ẹ mọ̀ nítorí gbogbo ọ̀rọ̀ jákujàku táwọn ènìyàn ń sọ káàkiri pé àwọn producers àti directors gbọ́dọ̀ bá wọn sùn kí wọ́n tó lò wọ́n nínú eré. Àti pé irọ́ ni o, kò sí òótọ́ ọ̀rọ̀ nínú ẹ̀. Ó wá fi kún ọ̀rọ̀ rẹ̀ pé tí ó bá ti ní ọpọlọ tiẹ̀ kò síbi tí ò lè dé nínú iṣẹ́ tíátà. Àti pé iṣẹ́ àkọ́kọ́ tóun kọ́kọ́ ṣe eré olóyìnbó Laugh Patterns ti Tajudeen Adépẹ̀tù kò sí ẹni tó bá òun sùn kóun tó ṣe eré náà. Òun kò tiẹ̀ fojú rí producer náà àgbà tó di ọjọ́ kẹrin táwọn ti ń ya iṣẹ́ náà. Ó wá gba àwọn tó fẹ́ ṣiṣẹ́ tíátà náà lámọ̀ràn pé kí wọ́n má ṣe gba ọ̀rọ̀ tó ń lọ nígboro gbọ́ o, kí wọ́n má ṣe jẹ́ kí wọ́n parọ́ fún wọn. Wọ́n sọ pé lóòótọ́ àwọn nínú wọn ò dáa ṣùgbọ́n a ò lè sọ pé gbogbo wọn ni ò dáa. Àti pé òun kọ́ṣẹ́ lọ́dọ̀ Ọ̀gá Bello àti Jídé Kòsọ́kọ́ wọn kò sì dẹnu ìfẹ́ kọ òun. Ọpẹ́ o, báyìí ni ó máa rí lọ. Òun ló gbẹnu àwọn olólùfẹ́ olórin Òkìkíọlá Badmus tí gbogbo ayé ń pè ní Portable látàrí pé àwọn ìwà tó fẹ́ máa wù yìí, ìwà ẹni tó ti jọ ẹ pé ẹni tó ti ronú pìwàdà ni. Lẹ́yìn ẹjọ́ tí ìjọba ìpínlẹ̀ Ògùn fi kàn pé ó ṣe ìkọlù sáwọn òṣìṣẹ́ ìjọba tí adájọ́ sì sọ pé kí wọ́n gba béèlì ẹ̀. Portable nínú ẹ̀rọ ayélujára Instagram ẹ̀ fi ìtàkùrọ̀sọ tó wáyé láàrin òun àti olórin fújì Wàsíù Àlàbí Pasuma tí wọ́n sì ń gbàdúrà fún pé Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ nínú ìṣòro ẹ̀ tí Pasuma sì béèrè pé kí ni ó fẹ́ kí òun ṣe fún un. Portable sì fèsì pé òun fẹ́ kí ọ̀gá ńlá fújì mú òun lọ sí Mẹ́kà láti lọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.